Oríyọmí tó bá jáde fún gómìnà ọmọ Nàìjíríà ni ó dẹ̀ ní ẹ̀tọ́ láti jáde du ipò gómìnà. Tó bá wùn lọ́kàn ẹ̀ láti jáde ó lè jáde ó dẹ̀ ti jáde. Ṣùgbọ́n nǹkan tí ọkọ fi bẹ̀rẹ̀ ni pé Ọ̀yọ́ ń pè ọ́, àwọn èèyàn ń fẹ́ kó wá tún ìlú ṣe. Tẹ́ bá mọ̀ gẹ́gẹ́ bí Oríyọmí ṣe wà, àwọn itú tó ti pa lórílẹ̀‐èdè yìí kì í ṣe ní Ọ̀yọ́ nìkan, ó kọjá Kèrèmí. Àìmọye ilé tó ti dàrú tọ́lọ́run lò láti tún ṣe, ṣé lórí ọkọ àti ìyàwó ni. Àìmọye àwọn ìwà ìbàjẹ́, ká gbọ́ pé ọmọ báyàwó bàbá ẹ̀ sùn, ẹ̀gbọ́n báyàwó àbúrò sùn, pásítọ̀ ń báyàwó ó ń bá ọmọ kékeré sùn. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló jẹ́ káyé gba tiẹ̀. Oríyọmí lè jáde, Ọlọ́run á dẹ̀ tì lẹ́yìn, ṣẹ̀dá àwọn mẹ̀kúnnù á tì lẹ́yìn, á wọlé lágbára Ọlọ́run. Àmín, èmi náà ṣe àmì ẹ̀. Àmọ́ lórí àwa èèyàn, Yorùbá ní asọ̀rọ̀ àná bí bá mi kojúmọ́ tó mọ́ ni wá. Wọ́n á tún máa ní a máa ń pa ọ̀nà oko dà bèlèǹtà sí ọ̀nà ẹsẹ̀. Bí a máa ń pọ̀nà ẹsẹ̀ dàbí ní bèlèǹtà sí ọ̀nà oko, Yorùbá máa ń wí bẹ́ẹ̀. Pé ẹnu tí ayé fi ń padégún náà wọ́n á tún sọ pé adé yìí ò gún mọ́. Bí a ṣe ń gbọ́ pé Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́, làwọn kan tún wá ń dún lábẹ́lẹ̀ tí àwọn yẹn ń sọ yìí pé Ọ̀yọ́ ń tàn ẹ́. Ṣé ẹ ti gbọ́ débẹ̀? Ẹ ṣe. Àwọn èèyàn ní Ọ̀yọ́ ń pè ọ́, bóyá àwọn tí wọ́n wá ń sọ níta gbangba pé Ọ̀yọ́ ń pè ọ́, àwọn náà ni wọ́n wá ń sọ lábẹ́lẹ̀ pé Ọ̀yọ́ ń tàn ẹ́. Kó má dàbí tìgbà Bọ́lá Ìgè ẹjọ́ sí tán ní máa jó lọ mò ń wẹ̀ yẹn, tán dìbò tán tó bojú wẹ̀yìn tí ò rí èèyàn, tàbí tìgbà Abíọ́lá tó súnmọ́ wa díẹ̀ ju ti Bọ́lá Ìgè lọ, tán ìwọ sáà ni ìwọ ni tó di pé ó wọlé tán tí wọ́n dà lágbòdà nù. Kí ni fẹ́ rí sọ síbẹ̀? Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń tàn ọ́, kí lẹ rí sọ sí? Ọ̀yọ́ ń pè ẹ́, Ọ̀yọ́ ń tàn ẹ́. Bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn, tí ibi ti ré ládàlẹ́ ayé. Ṣebí Oríyọmí fẹ́ try ni, ẹ jẹ́ kó gbìyànjú. Gbogbo àwọn tó di gómìnà lónìí náà wọ́n ti gbìyànjú, kì í ṣe jẹ́ tán bọ́bẹ̀ náà di gómìnà. Táwọn tó débẹ̀ lénìí tí wọn ò bá gbìyànjú, ó ṣeé ṣe kán má débẹ̀. Adúmọ̀bí ti gbìyànjú kó tó di pé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbà fún. Bẹ́ẹ̀ náà ni Ṣèyí Mákindé. Ṣùgbọ́n wọn kan ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ rí lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat. Tí ẹ bá rí nǹkan tó ṣẹlẹ̀ ní Liberty Stadium, mo fẹ́ lè sọ pé irú ẹ̀ ní àkọ́kọ́ lẹ́yìn tàwọn Awólọ́wọ̀. Tí wọ́n fẹ́ ṣe election tàbí wọ́n fẹ́ ṣe campaign, wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ máa lọ mobilize èrò tó máa gbé mọ́tò tó máa gbé gbogbo ẹ̀ lẹ̀, tó máa tún mú orúkọ tó máa kọ ìwé ẹ̀lọ́rẹ́ dáńbọ̀ tó máa fún wọn lówó. Tí ẹ bá wo èrò tó wà ní Liberty yẹn, èló lóríyọmí fẹ́ fún wọn, pé ló ṣe pọ̀ tó. Àwọn èèyàn fún ní support, ṣé ó ti yé? Àwọn èèyàn irú ẹ̀ jẹ́ àkọ́kọ́. Àwọn onímọ́tò wọ́n ní kọ́ máa gbé mọ́tò lẹ̀, ẹni tó máa fẹsẹ̀ ní fẹsẹ̀ ní, ẹni tó máa wọ́kà, ẹni tó máa gọ̀kadà. Ókè nígbà tán wá ní kọ́ máa fún wọn mọ́tò, kọ́ máa lo bọ́ọ̀sì àwọn kìíní. Now ẹ wo bíbẹ̀ yẹn ṣe rí, ṣé ó wọ̀n pé bóyá wọn tiẹ̀ lo bọ́ọ̀sì? Ọlọ́run kò ṣe wá lẹ́ni táyé ń fẹ́. Kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe o. Pẹ̀lú nǹkan tèmi rí ní Liberty Saturday yẹn, àwọn èèyàn bẹ̀ lẹ́yìn ọ̀. Tó bá jẹ́ olówó kan, tó jẹ́ bìlíọ̀níà kan, wọ́n lè wò pé owó ọwọ́ ẹ̀ la fẹ́ gbà. Ṣùgbọ́n ẹni yìí kì í yẹ pé olówó kan tó fẹ́ lò. Ìfẹ́ gangan ni wọ́n fẹ́. Ìfẹ́ ni nígbà tí ìfẹ́ bá ti ẹ̀yìn tó yẹn tí ò sọ̀rọ̀ owó. Àwọn tó kù wọn lè sọ gbogbo àwọn pẹ̀nkẹ́lẹ́ náà sì wọ́n ní eré láti sá.
pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ ní Liberty yẹn. wọ́n ní kí ni. wọ́n lérí láti sá àwọn aspirants tó kù. wọ́n ní eré láti sá. ok eré ń bẹ lẹ́sẹ̀ wọn. gidi bíi ti bàbá alájọ. tó ṣẹlẹ̀ ní Liberty yẹn àwọn gan ẹ̀rù máa bà wọ́n ni. ẹ wèrè náà láì jẹ́ pé òkè o ẹ̀yin wọ́ọ̀dù báyìí ẹgbẹ́ mọ́tò ẹ̀yin wọ́ọ̀dù báyìí oyè báyìí o ẹ̀yin wọ́ọ̀dù tí ò sí yẹn kẹ́dẹ̀ wo bó ṣe rí wọ́n ní eré láti sá gbogbo àwọn aspirant tó kù ni o PDP ni o APC ni o wọ́n ní eré láti sá so ìyẹn ni o so pé ẹnìkan Ọ̀yọ́ ń tàn Ọ̀yọ́ ń pè ẹ́ yẹn kò sí bí èèyàn ṣe lè jáde fún nǹkan kan opposition láti wà àwọn kan wà tí wọn ò fẹ́ àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n fẹ́ gbogbo nǹkan tó Yọmí ṣe ṣé gbogbo èèyàn nínú ẹ̀ dùn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ èèyàn nínú wọn dùn borí fọyàn sì wọ́n fẹ́ lè sọ pé Oríyọmí ló máa bá wọn ṣe. ohun tí a tiẹ̀ fi gbé oríyìn fún Oríyọmí ní àsìkò ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ṣe rántí. bẹ́ẹ̀ni tí olówó kan Adégòkè olówó yẹn tó ní hòtẹ́ẹ̀lì tí wọ́n pa èèyàn Ṣadégòkè lórúkọ ẹ̀ ni. bẹ́ẹ̀ni Adégòkè kọ́ tí n bá rántí dáadáa. ok Adégòkè kọ́ mo gbàgbé orúkọ olówó náà. Odùduwà yunifásitì. ẹ má dárúkọ. ok ẹ máa gbọ́ ẹ máa gbọ́n tí mo fẹ́ fàyọ ń bẹ̀ náà ni pé èèyàn ò lè lówó tó bẹ́ẹ̀ yẹn ní Nàìjíríà kó mọ̀yàn tán kó wá dáràn kódà ọ̀ràn tó dá kó ju irú ọ̀ràn tí ẹni ìdá lọ. ṣé mọ̀ ohun tó máa sọ náà ni pé àwa la wà ń bẹ̀. Oríyọmí dẹ̀ tí débi pé ìdájọ́ òdodo wáyé lórí ọ̀rọ̀ yẹn torí pé wọ́n ń lépa ẹ̀mí Oríyọmí lórí ọ̀rọ̀ yẹn ṣe é rántí gbogbo ìgbà yẹn. bẹ́ẹ̀ni. àpẹẹrẹ àwọn nǹkan tó ṣe tẹ́ ń sọ ni mo fi rántí ni mo fi mú yẹn wá o. bẹ́ẹ̀ni. èèyàn mélòó ló lè lórí láyà láti bá olówó alágbára kan rìn ní Nàìjíríà táwa yìí láti bá takàn gbà pé ànírọ́sẹ̀ ń tó ṣe yìí ò dáa ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé ó dẹ̀ wáyé. bẹ́ẹ̀ni. ẹ rántí ọ̀rọ̀ yẹn ń gbà yẹn. bẹ́ẹ̀ni èbó bá jùmọ̀ bí náà fà á kò sẹ́ni tó rí Yọmí kò lè bá fà á. àwọn ìta rántí tá a mọ̀ òun nìyẹn kìí ṣe gbogbo ọjọ́ ayé náà láfi dúró sí di rédíò tàbí máa mọ ohun tó ń lọ but àwọn tá à ń tún rédíò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá à ń gbọ́ òun làwọn yẹn mélòó àwọn ìmíì náà máa wà tó jẹ́ pé a gbọ́ sí àwọn ọ̀rọ̀ míì gan máa ń ṣẹlẹ̀ gan tí à ń gbọ́ lórí rédíò tó dẹ̀ máa ń parí ẹ̀ lábẹ́lẹ̀ ṣe rántí. bẹ́ẹ̀ni. ló fi jẹ́ pé tí kábẹ́ lọ́hùn kọ́lọ́ ń jẹ́ kí ó ṣeé ṣe. àmín. tó bá sì ṣeé ṣe náà kí ó dórí ipò yìí kí èròǹgbà tiwa àti tọlọ́hun kó papọ̀ torí èèyàn lè máa wo igi tútù lọ́ọ̀kan nígbà míì tó máa tutù tí ìbòjì máa wà lábẹ́ igi náà tí wọ́n máa rò pé jẹ́ kí n lọ sábẹ́ igi yìí ó tutù dáadáa kí n lọ farabalẹ̀ kí n sinmi níbẹ̀ tí wọ́n máa dábẹ́ igi tútù tó yẹ pé ooru tí ó wà ń bẹ̀ ó máa wá ju títẹ́yàn ń bọ̀ ní òrùn lọ kọ́lọ́ má ṣe ìjọba náà bẹ́ẹ̀ tọ́lọ́n bá gbà pé kí ó wọlé kọ́lọ́ ń ṣe ní ìjọba ìfàyàbalẹ̀ fún wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti Nàìjíríà lápapọ̀. ẹ jẹ́ ká máa fojú wo ohun tí ó ṣẹlẹ̀. àwọn nǹkan kan tí àwọn kan tiẹ̀ ń sọ tó ń ya èmi lẹ́nu wọ́n ní mélòó ni ara ẹ̀ tó máa wọlé pé àwọn oníròyìn mélòó ló ti contest tí ò wọlé. Ọ̀ṣọ́bà ní Ogun State oníròyìn máa ní ó máa ṣe gómìnà lẹ́ẹ̀mejì so gbogbo ẹ̀ ni pé kọ́lọ́n ṣe wá lẹ́ni táyé ń fẹ́ so àdúrà mi ni pé kọ́lọ́n jẹ́ kó ṣeé ṣe fún tó bá dẹ̀ débẹ̀ kọ́lọ́n jẹ́ kó èrò ti Ọlọ́run láti ṣe wá kó papọ̀ mọ́ ti Ọlọ́run. bẹ́ẹ̀ni
àmín. So ṣó tún ní nǹkan míì tí ẹ tún fẹ́ sọ lórí ọ̀rọ̀ Oríyọmí kó má yẹ pé a kàn máa dá mọ́ yín lẹ́nu. Kò sí nǹkan míì ju pé ká máa fi àdúrà ràn lọ́wọ́ ni. Ó ti ṣeé ṣe lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ti ṣe, because ó ti ṣe iṣẹ́ yẹn sílẹ̀ tí ó ti yé. Nǹkan kan tó wáyé pé èèyàn lè sọ̀rọ̀, nǹkan kan ṣẹlẹ̀ nílé mi gan. Ẹ mọ bí Oríyọmí ṣe jẹ́ nínú ilé tèmi ni o. Àti ìyàwó mi a wà lórí bẹ́ẹ̀dì. Ẹnìkan náà fámìlì ẹ̀ kàn pé ní pé hello madam wà ní ó ṣáà dárúkọ ìyàwó mi pé ẹ wá sílé Oríyọmí yẹn ní Oríyọmí kẹ̀ òun ò mà dáràn òun mà kọjá yẹ̀wùn òun kọ́ òun ní ẹ̀yìn máa ní ìyẹn tó wá orúkọ wa báyìí ṣé ọ̀dà ń sọ ìmìjìmí ti báyàwó mi. So mo ní ó yá pé padà kí ni nígbà tí òkè ń yàlé òun ṣe gbá òun ṣe kò dùn at the end of the day tó bẹ́ẹ̀ ni ẹ ṣe rẹ́ẹ̀lì níyẹn pé kí Oríyọmí má lè pààyàn ẹ̀yìn ẹ̀ wo orúkọ bẹ́ẹ̀ yẹn definitely kò sẹ́ni tó lè gbọ́ orúkọ Oríyọmí tó bá jẹ́ tó hùwà ìbàjẹ́ ẹ̀wù afẹ́ lè sá lọ kílẹ̀ tó mọ̀. So Ọlọ́run ló ń lò Ọlọ́run ò dẹ̀ ní padà agbára Ọlọ́run. Àmín. Bí ìyẹn ṣe jẹ́ nìyẹn àìmọye ilé tó ti dàrú tó tún ṣe àìmọye tó yẹ pé wọ́n ti ẹ̀rù àtijọ́ àti múnira tó yẹ pé Ọlọ́run lò tó dẹ̀ dàrú èèyàn bẹ́ẹ̀ lókòwò tí wọ́n dẹ̀ jí èèyàn lénìí àìmọ̀ àwọn tí ò jẹ́ nǹkan kan tí Oríyọmí tọ́lọ́run dẹ̀ wọ́n jẹ́ kán jẹ́ èèyàn tó tọ́lọ́run bá wá fi sípò ẹ má bínú. So ó dàbí ọ̀rọ̀ oní Barrister Ọlọ́run bọ́ ọmọdé lókìkí ẹ̀ ń bínú ìbọn Ọlọ́run rí ẹ ní ilẹ̀ kó tó gbé fún. Ẹ sábà láìkí Barrister àwọn olórin gan ṣá. Ẹni tọ́lọ́run bá gbàdúrà fún lọ́mọ ara ààyè ń pè lọ́kùnrin. So he's a man of God. He's a man of God. Mo ti lọ rìkọ́ọ̀dù lọ́dọ̀ Shalom jọkan tí a ṣe kz kan fún professor. Oríyọmí dẹ̀ wà lókè a lo mọ́tò ẹ̀ ń sàlẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé Oríyọmí tí sáájú parí kíní yẹn torí pé à ń lo mọ́tò ẹ̀ kò torí ẹ̀ sọ̀kalẹ̀. Tẹ bá dẹ̀ débẹ̀ ó máa kí yín tẹ̀lé kò ní sọ fún òun lọ́lá òun ṣe gbogbo ẹ̀. Kọ́ lọ́wọ́ ọba kó jọ kó fún ṣe àwa náà a máa contribute lágbára Ọlọ́run. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ máa contribute nínú orin. Àforin kì í àti campaign ẹ̀bùn tí Ọlọ́run fún yín. Bẹ́ẹ̀ni. Ọ̀dà a máa retí. Ẹ ṣe ká gbé kọjá dé ní. A máa retí nígbà bá gbé jáde. Ẹ jẹ́ ká dìbò fún Amsat kó wọlé Oríyọmí máa láyé ń fẹ́ o. Ọ̀yọ́ state lápapọ̀ ká dìbò fún kó wọlé ẹgbẹ́ Accord Party. Ẹ jẹ́ ká dìbò fún Amsat kó wọlé Oríyọmí máa láyé ń fẹ́ o. So it's part of it. Ẹ ti mú wá díẹ̀díẹ̀. Bẹ́ẹ̀ bá continue a máa continue oríwà lọ́pọlọ. Ẹ tọ́jú ẹ̀ pamọ́ nígbà tó bá dàsìkò náà ẹ wà máa tú jáde nǹkankan. Okay, sir. Ó ti dà. Ẹ ṣé sir.